Koiki Media bringing the work closer to your doorstep. Ẹ má bínú fún wa kúlẹ̀ kan ní, sorry for that. Chief Sunday Igboho wà ní Ondo State lọ́wọ́lọ́wọ́ báyìí. We are going to be showing you where wọ́n ṣì wà ní ẹ̀yìn tí wọ́n. Baba is here. I'm going to share broadcasting. Chief Sunday Igboho is here. Toba dancing, come address our women. I'm going to share broadcasting. Koiki Media bringing the work closer to your doorsteps. Ẹ máa share broadcast ẹ̀yin tí ẹ bá ń wò. Abalẹ̀ ń wò yẹn, but we be close to this place. Wọ́n fẹ́ address àwọn èèyàn in multitude. Participated in the league, 18 is supporting the league, so it will not be 38 games that will be decided, just like what it's the situation in England, France, and other leagues. So it's getting down. And okay, the second for the 5 minutes. Already on the way, and the fourth half for the 5 minutes of the game decided Bayern Munich at the moment leading. They are in the league very strongly, and not just the fact that they won the league, but they are trashing Augsburg 4 goals to nothing. And the first 45 minutes already decided, so 45 minutes to go. Is there any way back for Augsburg? And Borussia Dortmund also has very much lead in Bayer Leverkusen. So going straight into the second 45 minutes. And for all that games, the second 45 minutes actually started after Berlin is leading Offenham, and Offenham are at home. Yes, Wolfsburg are at home and failing Mainz 5 by a long goal. Two goals between Frankfurt and Freiburg. Union Berlin and Leipzig are still playing out a goalless draw. So Borussia Mönchengladbach is currently leading Werder Bremen. Werder Bremen is a home to Stuttgart, and Arminia Bielefeld goalless between both sides. At the moment, it's going down. The last game of the league, and Bayern Munich currently at 75 points. Leipzig 65. So about 10 points gap between them. So there is no way back for Leipzig, but Borussia Dortmund will be looking to finish very strongly because very close is Wolfsburg. So they will be looking to actually get victory in that game. No time for them to slip up, so that they will remain third. That's in case of UEFA Champions League qualification, same as Wolfsburg. So while Dortmund is leading Bayer Leverkusen by a lone goal, for Wolfsburg, yes, they are trailing Mainz 5. So other games will be decided today. The top will going down. Who wins the Spanish La Liga? We'll get to know that later today. So Atletico Madrid will be away for Real Valladolid.
Real Valladolid will host Atletico Madrid, and Atletico Madrid will be hoping and looking. There's not to slip up. Yes, not to slip up. So they must win to have a guarantee of lifting the title. Sunday Igboho is coming now. Wọ́n wà ní ẹ̀yìn bíbá. Ọba Yoruba ni ìyálà làkúrà yálà tẹ̀lé ayédó. Kẹta nígbà tí mo ṣe ṣe ojú ẹ̀jẹ̀ àgbẹ̀ àmẹ́jẹ̀. Nàìjíríà ti kú, Yorùbá sì dé, nígbà tí Jésù sì dé, ó dàbí ohun tí àdá, ìgbà tí wọ́n wá kí àwọn ògbó tó dáa ní. Nàìjíríà ti kú, Buhari wá kú tẹ̀lé, ló Buhari, ló Nàìjíríà, ló ẹlẹ́gbẹ̀ẹ́. No more Nigeria, no more election, 2023. No collecting $1. Chief Sunday Igboho approaching here now. Koiki Media bringing the world closer to your doorsteps. Bàbá wa Olóyè Igboho ṣàwọn lẹ́ ń wò yẹn. You will be closer here, you will see him clearly. Ẹ má tí ì mú bọ̀ ẹ kọ́ ra mú sẹ́gbọ̀. Ṣé ó ti yẹ káwọn èèyàn fi mú un? Ẹ máa share broadcast yìí. See crowd. Eléyìí ju t'Ọ̀ṣun lọ, ẹ má wò ó. This one is more than Ọ̀ṣun State. See crowd. This is Mazi. This is Mazi. Baba, èmi mo ní kọ́ possible báyìí, mo fẹ́ kí bàbá kọjá lẹ́gbẹ̀ẹ́. So you can see Igboho is here. Oh, Baba Jami. Oh, Baba Jami is here. You can see. Emma share broadcasting. The crowd is massive. The crowd is massive. The crowd is massive.
máa share broadcast ẹ̀yin tí ẹ bá ń wò. Broadcast, Koiki Media, bringing the work closer to your doorstep. Media Lele. ẹ máa share broadcast owó Baba Dami in Akure. Yoruba nation no going back. Koiki Media, bringing the work closer to your doorstep. The crowd is massive. Mazi. ẹ máa share broadcast. ẹ máa share broadcast. Koiki Media, bringing the world closer to your doorstep.
share broadcasting. Baba Awa ní Ondo State báyìí. The crowd is massive. The crowd is make sure somebody will break it there. Baba Awa ní Ondo State báyìí. Yoruba
máa share broadcast Koiki Media bring the work closer to you. Ẹ̀rí pé gbogbo àwọn brọ́dà wa wọ́n kàwé wọ́n parí yunifásitì nínú Nàìjíríà bá wà yìí. Àwọn Yorùbá ni wọ́n kàwé jù. Ẹ̀bá parí ìwé. Àwọn ìyàwó bá ti bá rẹ̀ pé. Ẹ̀rí pé nígbà kan tí àwọn ẹ̀gbọ́n wa bá parí ìwé àwọn bàbá wa nínú àwọn òbí ọmọ dùn pé ọmọ ti parí ìwé wọ́n mọ jó yẹ torí pé ó lè mọ ọmọ wa. Àbí bẹ́ẹ̀ kan ṣùgbọ́n nísìnyí la bá parí ìwé wọ́n ní ká lọ sọ̀kadà tàbí ká máa lọ gun márúwá tàbí ká máa lọ tàgbé tó bá jẹ́ àwọn àǹtí wa wọ́n ní kí wọ́n máa lọ kọ́ṣẹ́ yádírẹ́sà tàbí kí wọ́n máa lọ sọlọ́sọ́ sọ́yà tó rí bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ti ń yẹ̀wọ́ jọ lọ yìí wọ́n rí bá sọ̀rọ̀ ìgbà tó yá wọ́n sọ wá di business àwọn Fúlàní ń jí wa gbé tí wọ́n bá gbé wa táwọn ní ọlọ́mọ 100 million wa lórí ilẹ̀ bàbá wa sọ́yà tó rí bẹ́ẹ̀. Ẹni tí ò bá lówó lọ́wọ́ wọ́n pa á dànù lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ bàbá wa lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ́ẹ̀ lù bàbá wọn ò lè ṣe kí ni wọn ò lè gbé lọ́wọ́ mẹ́. Wọ́n rọ̀pọ̀ àwọn àǹtí wa wọ́n rọ̀pọ̀ àwọn àbúrò wa wọ́n tún ṣe fídíò. Ó tó gé àbí ò tó gé? Gbogbo àwọn tó jẹ́ gómìnà àwọn bàbá wa onídàájọ́ máa tẹ àwọn mọ́lẹ̀ mọ́ ní àwọn àwòrán pàdé ìṣẹ́yọ́dé bá ń jọ bàbá wa bá yá kíkóyè gbogbo àwọn kábíyèsí ilé wọn ní ọ̀fìn aláàfin ọ̀fọ̀yọ́ ẹ̀gbá ẹlẹ́gbàá alákẹ́kọ̀ọ́ wọn ọba wọn lọ́kùnrin òkèlè kó ọlẹ́ Yorùbá wọn wá ní ká sọ fún Fúlàní pé ọdún Yorùbá ò tí ì lọ. Yorùbá ti ṣe kí ni ó? Àwọn Fúlàní náà mọ̀ pé Yorùbá ti lọ. Àbáwọ̀ ṣe mọ́. Kí Igbó ọmọ lọ́lọ́ ẹ̀. Kí Fúlàní máa lọ tiẹ̀. Kí Yorùbá máa lọ èdè wọn pápọ̀. Bẹ́ẹ̀ni ìyàtọ̀ wà bẹ́ẹ̀. A ti sọ fún wọn pé àṣẹ mọ́. Ó máa ń sá kíjokíjo. Wọ́n máa ń pe àwọn bàbá wa kàtẹ̀. Wọ́n ní sùúrù. Wọ́n ti wọ̀ ẹ́ pé gbogbo àwọn bàbá àti ilẹ̀ Nàìjíríà náà pé Nàìjíríà yìí. Ìfọ̀kànjẹ́rọ̀ police Fúlàní. Ìfọ̀kànjẹ́ mínísítà Fúlàní. Ẹlẹ́tọ̀ mẹ́sẹ̀ Fúlàní. LPC. Several broadcast ẹ máa share. Wọ́n ní kọ́lọ́ ẹni tíkà ó fọ́ 160 billion jẹ́ wọ́n ní kọ́lọ́ pé àwọn transfer rẹ̀ lọ́gbọ̀n míì ó sọ tí ọ̀dà wọ́n wá ní pé kí wọ́n gbé ẹlòmíì wá wọ́n bá jẹ́ ọmọ Yorùbá ní wọ́n lè fún ọ̀rọ̀ lẹ́wọ̀n àbíbẹ̀kọ́ àṣemọ́ kí àwọn náà lọ dá tíkà tí wọ́n lẹ̀ kí wọ́n lọ dá bóòdì tí wọ́n lẹ̀ kí wọ́n lọ wọ́n lẹ̀ kó tí wọ́n lẹ̀ nílé jẹ́ àṣemọ́ kí wọ́n lọ ẹ̀ àṣekídé o. Àwọn Yorùbá ni wọ́n ní ọpọlọ tí wọ́n lè tún ìwọ ṣe tí ò ní sí ọdún. Tá a bá ti gba òmìnira wá sí i, kò sí pé à ń ṣòṣèlú àpárá wa mọ́. Ẹni tí ọ̀pọ̀ sí pírẹ́sidẹ̀ntì owó oṣù ni ó máa gbà. Sẹ́nitọ̀ owó oṣù ni ó máa gbà. Iná wa
gbọ́dọ̀ lọ. Olè gbọ́dọ̀ jẹ wá. Ìgbàlódé gbọ́dọ̀ jí wa gbé. Síkẹ́ẹ̀tì gbọ́dọ̀ wà fún wa. Ọlọ́pàá gbọ́dọ̀ ráìdì wa. Tí àṣìṣe ọ̀gbọ́dọ̀ dà wá láàmú. Ìyàwó sálọ ń gbé onílọ́bẹ̀ lọ́mú àwọn ọmọ wa tí wọ́n ṣe kíkí pàkẹ́jì EFCC kàwé yàwó yàwó kéékèèké àwọn ni wọ́n máa mú ṣe mọ́ wọ́n ti ṣiṣẹ́ lọ anybody tí àwọn EFCC tó bá wá sí àdúgbò rẹ̀ lọ́kọ́ láwọn fẹ́ mú ọmọ yín ẹ̀fọ́ ariwo lè lé wọn lórí. Àtẹnuwá.
Share this broadcast. Akure, Ọmọlúkà, Ọmọlúkà, ó ṣe wàhálà púpọ̀ àti gọ́vnà general. Ó sì ṣe dáadáa. Ọ̀rọ̀ pọ̀ tí a fẹ́ sọ ní pé àwọn ọ̀tá kan ti gbógun. Béèyàn bá ṣe wàhálà ìkọ̀bọ̀, béèyàn bá ṣe wàhálà báyìí, kéèyàn máa wá sọ pé entertainment àti kéèyàn sọ pé báyà èèyàn ṣe fẹ́ sọ́ọ̀rì ẹni tí bá fásitì ní ẹgbẹ́ sọ́ọ̀ èmi lọ́ọ́ bájà o, wọ́n ti bá mi jà ọ̀hún làlì jámọ̀ ni o. Ìdí ṣe tẹ bá wo ìtàn Odùduwà ìgbà tá a pè é bàbá Odùduwà
ta ló fẹ́ fún wa tí ó mọ̀ gbìjà wa àáfàá lèmi ọba ìlú lèmi olórí ìlú lèmi ta ló fún wa ọlọ́run ó mú ọkùnrin kan jáde ìwọ ló ti mú jáde onílù Ọ̀yọ́ ẹ̀ẹ́sà. kọjá. ó ti wọ ọkọ̀ ọ̀nù ó sì tẹ̀lé Mósè ìwájọ́ sínú ọkọ̀ túfánù ọ̀párẹ́lù. ẹ wá nàkàbá yìí gbogbo ẹ̀ nàkàbá yìí lónìí ẹ̀sùnbẹ̀ lónìí adé alágbára lórí gbogbo ọ̀tá Yorùbá. Chief Sunday Igbho aṣíwájú jagunjagun gbogbo ní Yorùbá ọ̀kan lọ́mọ ọba Arẹwà Oòduà Ọ̀rànmíyà Ọbàtálá Ọbàtásà lónìí afẹ́gbàgbára ọ̀rẹ́ ọjọ́ lágbára gbàgbára fún wa kí Yorùbá nation máa ṣe òfin tó bá ní kó máa ṣe kí ọjọ́ aláburú wọ́n parí lókè wọ́n bá wọ́n fẹ́ẹ̀rì kan já wọ́n lè kọ́ wọ́n rẹ̀. This is impressive. Koiki Media, bringing the world. Chief Sunday Adéyẹmọ ọjọ́ kó má sáriwo mo fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan lọ́wọ́ gbogbo àyí tẹ́ àwọn ọmọlúkà ẹjọ́ sóyẹ kọ́ ọmọ ẹlẹ́rọ jẹ́gùn dá mi lọ́rùn dáadáa sóyẹ kọ́ ọmọ aláṣọ wà kísà àwọn ọlọ́mọ aláṣọ alákísà wọ ìwòwò láwà àwọn ọlọ́mọ ẹlẹ́rọ. Sọ yẹ kí ọkọ jẹ Yorùbá àwọn la ní pé àwọn la ní bitumen àwọn la ní limestone àwọn la ní gold àwọn la ní petroleum àwọn la ní uranium limit gbogbo àlá ní ṣùgbọ́n Yorùbá ní ìyá jẹ jù ẹ̀yin ọmọ Yorùbá ilé tó lọ àbí òtó lọ ẹ sọ̀rọ̀ dáadáa ilé tó lọ àbí òtó lọ. Sọ́wọ́ lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. Wọ́n yẹ wá lè lọ́wọ́. Àlàáfíà ni wọ́n. Àkí fàjẹ̀bọ̀ lẹ́sẹ̀. Ṣùgbọ́n tó bá kí wọ́n bọ̀ wá lẹ́nu. Tó bá kí wọ́n bọ̀ wá lẹ́nu. Tó bá kí wọ́n bọ̀ wá lẹ́nu. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation.
ṣe rálì yẹn ní Èkìtì. Gbogbo bá ṣe máa ṣe lọ tí a bẹ June 5 sorry June 5 a máa ṣe rálì míì ní Èkìtì. Àwọn ò ní bá wọn jà fúnra ara wọn. Náà máa fúnra wọn lóògùn jẹ. Bẹ́ẹ̀ ni ó na sọ. Tó bá bí babalábàbá Fúlàní dá, mo ti sọ fún ọ pé wọ́n dá ayọ̀ máa pàdé nínú gbọ́dọ̀ bá tó bẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ kan Yorùbá ní Ògùn. Yorùbá ṣe kí ni? Yorùbá ní Ògùn. Kì í ṣe pé àwa ń janu. Àwọn Fúlàní tí wọ́n ń bẹ nínú igbó yìí ń bí, mo ti bá gómìnà sọ torí pé gómìnà dáadáa ni wọ́n kọ́ ń bínú. Mo wá ní kí wọ́n jẹ́ káwa rú mọ́ àwọn Àmọ̀tẹ́kùn wa kọ́ dẹ́ àwa wò. Àní gbúrò Fúlàní kankan lónìí. Tí àwọn ti gba orílẹ̀-èdè wa sí, ẹ̀rí pé kò lè sí àyè fún Fúlàní tàbí ẹnìkankan láti wọ̀lú wa láéláéláéláé. Torí pé ọlọ́pàá gbọ́dọ̀ dúró títí kọ́ máa gbowó. Ẹ̀tọ́ ọlọ́pàá ní pé kọ́ máa kìdí ọkọ̀ ọba gbé kọ́ máa sọ́ra pàṣẹ lọ pàṣẹ ń bọ̀. Gbogbo yẹn kò ní sáyè yẹn mọ́. Yorùbá lọ sí kò ní sí pé ilé ìṣúṣe ọ̀gbọ̀dọ̀ léwọ́ kiri mọ́. Àwọn ìfọ́bá kẹjọba wa ní iye òṣìṣẹ́ bàbá wa sọ ìyọ́bá ti jalè nù wọn kí òṣìṣẹ́ bá wa mú wọn. Yorùbá lọ sí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ fọkàn ara yín balẹ̀. Tẹ́ bá ti rí anybody ẹ má jalè. Àwọn ẹ̀ṣọ́ mi lè tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n ń dà wá láàmú. Àwọn olórí wa náà ló lè. Àwọn sẹ́nitọ̀ wa ló lè. Pírẹ́sidẹ̀ntì wa ló lè. Ọ̀nàrẹ́bù wa olè ni wọ́n. Sẹ́nitọ̀ ó ju tiẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀nàrẹ́bù ó ju tiẹ̀. Pírẹ́sidẹ̀ntì òun ni olórí olè pátápátá. Olórí wọn bọ́lá lórí wọn. Àwọn ọlọ́pàá wa tí wọ́n gbé wọn Yorùbá ẹ má jà bá wọn jà. Wọ́n gbà kámú ni. Gbogbo àwọn ọlọ́pàá Yorùbá jà o. 16 years tí Yorùbá ti sọ lórí ọlọ́pàá lélẹ́yìn. Alágbára akẹgbà fọlọ́ọ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ni ọba alágbára òun nìkan ló lè gba ẹ̀dá lẹ̀. Ọlọ́run ọba tó wà ní inú ilé olóṣèlú lè fi ti dàgbà. Ọ̀rọ̀ mi àti wọ́n jọ yé ra wa. Yorùbá ló sọ láìpẹ́ láì jìnnà á gba òmìnira wa. Ẹ jẹ́ ká ka national anthem wa ká lè mọ lọlé wa lálàáfíà ní rọrùn. Ọlọ́run bá sọ yóò sọ wa délé. Ọlọ́run dúró tì wá nígbà tá a bá gbé òmìnira àní wẹ́ẹ̀dì kọ̀ọ̀kan wa tì. Jésù Olúwa wa. Ọlá Fátíà. Iṣẹ́ wa kò lè wá fún ilé ìwé wa. Kágbéga, kágbéga, kágbéga sáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù lábọ́ mọ́. Kàṣíṣẹ́ kájọlá iṣẹ́ tó bá tẹ̀mí nira iye jẹ́ ká máa lè gbà tẹ̀síwájú fún ire àtúnwò tó dára ọmọ ojú àti dé.
And these people are going to Okay, I know. Bá mi mú rédíò mi o. Gbé tripod. Ẹ dúró.